ọba lọ́yẹ èmi ní mufti ẹ jẹ́ wọ́n yan mufti wọn káwá ohun tí ó ṣe bàbá wa ìmáàmù níwò wọ́n lọ síbi mufti kangaroo tí wọ́n ṣe níbàdàn ìmáàmù ń bẹ̀bẹ̀ báyìí bàbá wa olúwo pè mí wọ́n á bi mí léèrè pé mufti ṣé kí ìmáàmù lọ síbi prógámù tí wọ́n fẹ́ ṣe ń bàdàn láti yan mufti mi mo ní kò dé mí ni ẹ̀yin lọ bá níbo ní rábítà àbí ó làmáà ti yan mufti kò síbẹ̀ ní àgbáyé àfi lágége àtàwọn bàbá rábítà lẹ́sẹ̀ni tí ó ń bú sàbẹ́ tó wá tó lọ jẹ́ mufti tí ó máa bú sàbẹ́ mufti tó pọ̀lọpọ̀ ń pè ní síà lónìí mufti tó ní òòyàn olóòlù sọlá bá tó kílé àjùké pé ó fi ṣe bọ́ǹbù ṣé rábítà ni ó ti stáàtì ni tí rábítà lábẹ́ máa jẹ́ rábítà kí rábítà padà wá ọwá sí dáadáa pẹ̀lú olúwo ẹkùn lọ́wọ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ bá ní kò rí bẹ́ẹ̀ àmà bá ti á lọ ẹ̀yin náà máa bá lọ tó bá ṣe pálábòsì bá ní á ọlọ́run ọ̀dà bábọ̀ yẹn bá alábòsì ọlọ́run ọ̀dà àwa o ọgbọ́n rábítà bá jẹ́ pé ọba jẹ́ rábítà ọgbọ́dọ̀ dìklẹ́ àwọn tí ń bú sáà bẹ́ lórí àwọn àbí wọ́n fi ẹjọ́ yìí ìjọ tí ẹ bá ti fi ẹtí bú sáà bẹ́ èdè yẹn gbogbo àwọn mùsùlùmí kẹsẹ̀ súnà nìkan kẹsẹ̀ àlù súnà nìkan àti súnfì torí kò sí súnfì kankan tí ń bú sáà bẹ́ ẹtí bá ti bú sáà bẹ́ ọgbọ́dọ̀ tí rábítà bá fẹ́ pẹ́ra rẹ̀ pé òun lídìí ilẹ̀ Yorùbá o ẹ lè jẹ́ mufti tí ọjọ́ sí à ilé rí nǹkan tí ń ṣe cooperative tó náà torí pé àwọn kan yalábẹ́ wọn yalábẹ́ wọn yalábẹ́ wọn bá yalábẹ́ rẹ̀ tẹ́ bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nu àlùsùnà ni ìbínú àlùsùnà ló lọ bá sí à ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ o mo ti lọ tó ti lọ bú àwọn sàbẹ́ lórí burúkú rẹ̀ wá ń sọ lórí burú lẹ́nu lórí burúkú ẹ̀dá ọwá ń pe abákìlì ọkọ̀ tí ọ̀dá ẹnìkan tó ń bà ọ́ lọ́wọ́ ipò tó wà ní olè bọ̀ lọ́wọ́ mo ti lórí burúkú. bàbá wa ìmáàmù níwò wọ́n lọ síbi mufti kangaroo tí wọ́n ṣe níbàdàn ẹ̀yin kan wá ẹ̀yin àtọ̀pọ̀ ẹ̀ ń ta bá ó sì lọ bẹ̀ ìmáàmù wo lílọ ọbẹ̀ wọn kò ní mẹ́nì torí jókòó nǹkan fúnra rẹ̀ gangan òṣèré kò ní mẹ́nì ààrẹ ìmáàmù wo ó tó lọ ọlọ gbàṣẹ lọ́dọ̀ bàbá wa olúwo bàbá wa olúwo sì fẹ́ fi àṣẹ kalẹ̀ wọn fẹ́ gbà tó ìmáàmù ń bẹ̀bẹ̀ báyìí bàbá wa olúwo pè mí wọ́n kọ bàbá wa zèrè náà ká pé bàbá wa zèrè wọ́n bá wà nídìí fóònù nígbà tí wọ́n ń pè wọ́n ìmáàmù ní lọ ní tí bàbá wa zèrè bá sọ lèmi náà sọ bàbá wa zèrè bàbá wa olúwo wọ́n ń pè wọ́n tó sọ pé àwọn ń pè wọ́n lọ́wọ́ ìmáàmù ń bẹ lọ́dọ̀ àwọn aláàfin báyìí o bẹ̀rẹ̀ bàbá wa zèrè ò gbé torí wọn ò sí ní fóònù báyìí èmi wá ti gbé wọn àbí mi léèrè pé mufti ṣé kí ìmáàmù lọ síbi prógámù tí wọ́n fẹ́ ṣe ń bàdàn láti yan mufti mi mo ní kò dé mí ni ẹ̀yin lọ bá ọba lọ́yẹ èmi ní mufti ẹ jẹ́ wọ́n yan mufti wọn káwá ohun tí ó ṣe ẹ jẹ́ máa mú wọn lọ torí aslan ó yẹ kí máa mú kọ́sọ́ pé wọ́n lọ ni kò yẹ kó wá bá yọ̀ǹda gan ẹgbẹ́ mi sìn mú màá tó ti wù láti lọ torí pé tá a bá ní kọ́mọ̀ lọ yọ̀dà bẹ̀rẹ̀ pé bóyá aka ìjẹ́ bẹ́ẹ̀ ṣe àkàkún kódà àwọn èèyàn wá ń pè mí lóríṣiríṣi pé ẹ jẹ́ ká ṣe prógámù kan ká fi pa prógámù wọn rẹ prógámù wọn rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fẹ́ máa parẹ́ tá a ṣe prógámù tá a fẹ́ máa parẹ́ ẹ pé tá a bá ṣe prógámù kan lásìkò yìí tá a ṣe against wọn ìtumọ̀ ẹni pé prógámù tó ń ṣe ó dùn à ìlànà àbí àṣẹ tàwọn náà against wọn prógámù wo dùn à ìdí mẹ́rin ni ò fi dùn à tí ò sì lè dùn à láíláí nítorí ìdí mẹ́rin wọn lè gẹ̀ẹ́tì mẹ́rin láíláí ṣé prógámù tí wọ́n ń ṣe tó pálábàlà gan wọn àmọ̀ bóyá ẹnìkan ṣe prógámù wọ́n fi sínú fi tẹ́sẹ̀ pé Bọ́lá Ahmed Tinubu ń bọ̀ ọ̀wọ́ akọ̀ràn ẹ̀yẹ̀ wa ọ̀nà kó tábí fúlàdì lásán nìyẹn àwọn tó ní Bọ́lá Ahmed Tinubu wọ́n máa sọ Bọ́lá Ahmed Tinubu kọ̀gbọ̀dọ̀ dé ẹ̀wọ̀n àbí ìgbà tẹ́fẹ́ yẹpẹrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibi program yẹn gẹ́gẹ́ yẹpẹrẹ ní. náà gbogbo ẹni tí bá ń bẹ ní mo fi tọ́ba yọ wá ọkọ̀ dáadáa lónìí mo fẹ́ sọ kó kílẹ̀ kí pọ́ìntì mẹ́rin kó yé yín. ìdí tí program yẹn fi jẹ́ kangaroo useless kò nítumọ̀ ẹgbọ́n mẹ́rin ni mo fẹ́ sọ yìí kẹwàá da bóyá mo rẹ̀ ti bá sọ pé kò nítumọ̀ kò sẹ́ ọ̀dà kárí pláì rẹ̀ gan yọ̀dà mẹ́fà gangan àmọ́ tá à ń ṣe. kí lẹ́nu mufti wa sí àfi mufti wa báwọn ja nọ́mbà 1 ní wípé lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n yẹ̀ mí mufti làwọn tó wá ń wí láàrin tiẹ̀ ní ìsìn wọ́n mọ̀ pé àbúrò mi mufti yẹn ó dé lẹ́yìn mi. ṣé ó yẹ kí láàyè kìlá nígbà wọn jẹ tèmi tán láti wí láàrin tiẹ̀ ó rò ti wé tiẹ̀ láti tàtó ti rẹ́jísítà rẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn tó wá dé àwọn àbúrò mi nìyẹn ẹjọ́ kọ́ máa operate bọ̀. nọ́mbà 2 ó dẹ́ni pé mufti gangan fúnra rẹ̀ mínísítà àti kọmíṣánná yẹn ni nínú ìtàn títí ìsìn ẹni tí máa ń yan mufti ọba ni ẹni ọba ni authority méjì ní Nàìjíríà ìkájú kan lọ ni the normal authority ti ṣe government authority kékeré kàdákù náà lọ authority ọba níbo ní rábítà àbí wúlò àmáhùn ti yan mufti kò síbẹ̀ ní àgbáyé àfi lágége àtàwọn ọ̀rọ̀ rábítà ẹgbẹ́ ni wọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n ríra wọn kì í ṣe ẹgbẹ́ gbogbo àwa mùsùlùmí ìṣẹ́gbẹ́ gbogbo ìmáàmù mùsùlùmí over 90% mọ́sálásí nílẹ̀ káàró òjìrí ọmọ kan sẹ́gbẹ́ yẹn wọ́n àdẹ̀ jàǹfààní kan wọ́n àrí tí wọ́n àṣẹ pẹ̀lú wọn bọ́n tó ṣe wà rábìtà àwọn ìmìnà tó láwọn èèyàn mímbẹ̀ ó sì láwọn èèyàn kan lọ́pọ̀ òdídé rábìtà lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn ìnáwó náà control league of imam kan
bí irú àná ṣe ń control tiẹ̀ náà ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ yẹn ló wá yan mufti rabita àná ẹgbẹ́ kéde pé mufti rabita ẹgbẹ́ mi sìn kí n ṣe mufti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n kàn fi táìtù ilẹ̀ Yorùbá sí láti fi tọ́ wa tọ́wá yẹ ká ṣe tọ́ láti ẹlẹ́kejì ẹlẹ́kẹta ìyẹn kílẹ̀ dáadáa kí n pé ẹ̀ ń bínú tí ń bẹ́lẹ̀ ní àbẹ̀wò ṣẹ́rí Olúwo ilé kan bẹ́ẹ̀ ń wò bí tápẹ́ nílé àlìkàlì ṣe gbóyè mọ̀ n jẹ́ pé mufti gangan oyè mẹ́rin ni tí ó split kúrò lára ẹnìkan bí ìtàn ṣe ń bọ̀ bá a ṣe ń pọ̀ sí bí nǹkan ṣe ń develop sí lóye yẹn ó split ó ń já ó ń pẹ́ oyè kan náà sí ni oyè aláwọ̀kọ́ ni oyè ar-Rasul tí sàfà wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ar-Rasul yẹn ó là mẹ́rù wa lọ́jọ́ so Rasul ni ó di ní àbísẹ́ mú lọ ẹlẹ́ẹ̀kejì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mufti torí stifta wọ́n máa bí léèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọn ló sì ṣàlàyé ẹ̀kọ́ tó rọ́dà lọ́mà ní kọ́ àwọn tí wọ́n mọ̀ ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta yín kankan náà ni alikọ́dí mufti náà ni kọ́dí níbẹ̀rẹ̀ ṣé mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ ar-Rasul al-mufti al-qadi sẹ́mẹ́lẹ̀ kẹ́ni al-imam alikini al-imam mẹ́rẹ̀ẹ̀rin ara ẹnìkan lọ́wà tí ṣe Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n sẹ́mẹ̀ pé bó ṣe wà lára ẹnìkan kò sẹ́ máa gbé òpọ́sì kọ́ wà lára ẹnìkan lọ number one Muhammad ti kú olùsí Rasul mọ́ ẹ̀ka tó kàlí máa dé ilé Rasul ẹni pè ní amir àbí ẹni pè ní mursidu ẹni pè ní sheikh wọ́n sàjẹ́ pé irú tánà bí ń ṣe lòun náà ṣe kéde o ní ṣe ó kọjá lárí ẹ̀ pé number two látòjú ayé ànábì gangan gbàtẹ́ ò ti pọ̀ kìí ṣe gbogbo ẹgbẹ́ wa máa béèrè ìdájọ́ ẹ̀sìn lànàbì máa àtẹ́ǹdì sí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó gbà bẹ́ẹ̀ ìtàn gbogbo ẹ̀rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí a ìgbé kìí sànàbì nìkan ni mufti àwọn mufti tó pọ̀ bíi Mu'az bunu Jabal mufti Maka bíi Ibn Abubakar radiyallahu anhu Sayyid bunu Thabit kọ́ni ọ̀nà mufti lọ́wọ́ Ibn Abbas kódà Sayyid Umar radiyallahu anhu ọ̀nà mufti ni lójú ayé ànábì gàgà fúnra rẹ̀ táwọn yẹn máa béèrè tí wọ́n máa ń ṣiṣẹ́ irú tí mufti ṣe kéde o tí ń ṣe lójú ayé ànábì tó báwọn yẹn ti ń pọ̀ náà kílódé tí mo fi tú ìtàn wò báyìí bó ṣe wáyé gbàtọ̀ wá yá báwọn ẹ̀sẹ̀ wọn pọ̀ wọn adájọ́ máa wà ní kóòtù mufti wọ́n máa sọ gbogbo tó bá ti béèrè máa ṣàlàyé ẹ̀ fún wọn ó ti ní sìn ìmáàmù wọn gbọ́ mọ́sálásí lásán tí ẹ̀gbẹ́ gbogbo àwọn àṣà méjì yẹn ti yàtọ̀ sí àwọn náà bẹ́ẹ̀ kọ́ ni adarí gbogbo ìlú kó wá wà lọ́tọ̀ òun ni ó wà yan adarí gbogbo ìlú yẹn tí ṣe ipò tánà wíwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí sàmì òun mùmìnì òun náà máa wá yan mufti òun ni ó yan kọ́dí òun ni ó yan imam náà bàbá imam ìlú Ìwó kò yẹ kó wulẹ̀ béèrè pé sọ yẹ káwọn lọ tẹ́lẹ̀ mú wọn ti béèrè o tí wọ́n ti pẹ́sẹ̀ sí mi ẹsẹ̀ ẹrù pé ntọ́gbọ́gbọ́n mi kí wọ́n sọ pé ẹ má lọ èmi náà ti ṣe o tí bàbá wa sì bá sọ pé ẹ má lọ àyìn sọ pé tí bàbá wa sì sọ lóṣù kìíní tó ní wọn náà bá sọ pé má lọ ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti sí mi pé yọ àjẹpẹ́ mi mo ní kọ́mọ́sì kìíní ní tí wọ́n sì ń jẹ́rìí ọ̀dẹ́ tó máa kankan sí a kò pa wá lára kankan ní táwa jẹ tó yé èmi ṣe ó yàtọ̀ gẹ́gẹ́ mufti táwa jẹ ó yàtọ̀ gẹ́gẹ́ sí mufti wọn wọ́n ní ọ̀tọ́ ìtòlú òní kó sí ọba náà lẹ́ka àròjìrè kó sí ọba náà lẹ́ka àròjìrè ọ̀yàn kọ́ dírí olúwo náà lọ́kọ́ yàn ẹni bọ̀ tẹ́lá tó ń rí lẹ́yìn olúwo ni ilé wọ́n sì ń bẹ ilé kọ́ọ́dì wọ́n ń pè ní káálí ilé àlè káálí wọ́n bẹ̀ ń wò lóde lónìí ìnáwó náà láti upgrade ẹ̀ ni wọ́n fi lọ yọ mufti jáde síbi àtúnjẹ kọ́ọ́dì náà àtúnjẹ kọ́ọ́dì ó wà ní mẹ́jẹ òun náà báwo ni Islamic system ṣe máa ń formulate báwo la ṣe máa ń fọ́ ọmọ ẹ̀ báwo ni Islamic structure ṣe máa bẹ̀rẹ̀ náà ni pẹ̀lú ọba tó bá ti dìde báyìí ẹgbẹ́ ìṣẹ́ àbárí ọba gbé kalẹ̀ tọ́jọ́ bá wa bí ó ṣe bẹ̀rẹ̀ ńlọrin náà ibà àfáà ni alimi ọmọ rẹ̀ Abdulsalam ni wọ́n á fi jẹ ọba lẹ́yìn ikú ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà sì ni àfáà wa Usman bolo fodio bẹ́ẹ̀ náà ló ṣe bẹ̀rẹ̀ ó kọ́ fi dáwọ́lá lílẹ̀ ní Sokoto alẹ́kọ̀ọ́ni ẹ̀dàkọ̀ gbogbo orí òkú kí ni wọ́n ṣe wọ́n gbà fún adágọ́ni Olúwo gẹ́gẹ́ bí ẹni táníyàn rẹ̀ dá ó ní òun fẹ́ ṣe ó dẹ̀ pè mí sí ààfin gẹ́gẹ́ bó ṣe kọ́kọ́ pe àfáà mi ọ̀gá mi alwazir wazir support èmi náà support wọn ni kára wọn lọ bí ó ṣe yẹ kí system yẹn ó rí gan káfọ́ àwọn onímọ̀ rẹ̀ kí ẹ ṣe kó mú alátọ̀kọ́ lára rẹ̀ níbàámu bá bá ṣe wà nù Islam gàgà àwọn sàlàyé fún lémi àti bàbá alwazir ẹ dákun sọba kan ṣáájú èyí ò ní téèyàn bá pé irú àwọn ṣe pé tá a jẹ mufti ń bẹ sọ yà tako ẹ pé Islamic state àti retí tipẹ́tipẹ́ ẹnìkan ti start ẹ̀ ní wò ìwọ sì ní tẹ̀lẹ̀ wọ́n fẹ́ upgrade wọ́n fẹ́ complete ẹ̀ ní ẹ̀jẹ̀ tó lóṣẹ̀ so normally bá a ṣe kéde rẹ̀ gbogbo àwọn tí wọ́n dá pátá tí ẹ̀ta mú ọ̀dà wọn láàmú gbogbo náà support wa ó dàtẹ́jà fà fún mi nínú ilé àti níta bí gbogbo federation of alùsùn náà ṣe tóun wọn tako wa gbogbo tó jẹ́ ìdílé pátápátá tí ò ní sọ́tẹ̀ kò sí ẹni ẹ̀ka tó tako wa kò sí ẹni ẹ̀ka tó tako wa ṣé bẹ́ẹ̀ lọ́kọ̀ ní sẹ́ni bẹ́ẹ̀ rẹ̀ nù ẹ wá mọ̀ gbọ́ sẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyẹ̀wò gbẹ̀ akànyẹ waziri àṣeyẹ olóòwò sí pẹ̀lú rẹ̀ ní ẹ́míà tó yẹ tàbí ọgbẹ̀ à ń retí iṣẹ́ ìṣẹ́ pé kìí ṣẹ́kẹ́ náà ni ó dùn tán à ń retí pé àwọn ìlú òkú òjò ìwà
káwá fún àwọn yòókù sí ìlú yòókù níbàámu ẹni tó tó ó ṣe. Kí ló dé tí mufti àti wàsíìrì ìjọra yà àwàsíìrì ní mójútó gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn mufti tó bá jàlàyé ẹ̀dánilẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn nìkan kí èèyàn mọ́síkẹ́ni àǹdẹ́gbọ́dẹ̀ gbìyànjú àti kọ́ńtàkì gba àwọn alálàáfà níta àwọn alálàáfà bá sọ làwọn wà sọ jáde ẹ ti kẹ́ni méjì ló ṣe é yànnà ó dìgbà tí gbogbo àwọn yẹn bá padà rí pé torí a ní ìdí ìlú a sì ní ìdí ọba tá a bá fẹ́ fọ́ọ̀mù Islamic system irú ti bẹ́ẹ̀ nọ́ọ̀tì tẹ́ ń jàǹfààní rẹ̀ before kéèbò tó dé lóyún tó ń jàǹfààní pé àwọn ọ̀gbà kéèbò parí tẹ́yẹ yẹn ìbò pápá náà wọn ló tọ́ ṣùgbọ́n wọn ò pa structure yẹn rẹ ló ń jẹ́ kó dé pé Islam ó ń jàǹfààní níbi èyíkéyìí ìjọba tẹ́yẹ ọba sí north lọ́rọ́ ní ìsìn Sókótó ní kíní ti bẹ̀rẹ̀ gbogbo mọ́ mọ́sálásí jímọ̀ pátá ibùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí alátìbí wọ́n ti ń gbowó oṣù báyìí ìta náà bẹ́ẹ̀ bí táyà bá sọ̀pọ̀ wálé lórí gbogbo máàmù yóò gbowó oṣù náà gbogbo máàmù yóò gbowó oṣù bí ẹ̀dẹ̀ láìlẹ̀ àdé especially gbogbo àwọn abitá mùsùlùmí ló níbẹ̀ Sókótó láti gbowó oṣù ẹgbẹ́ wọn kọ̀tẹ́ ọlọ́kọ̀tẹ́ lọ́rùn tẹ̀lú àwọn gbogbo mọ́sálásí ní ó sì máa ní project ọmọ gbé wa ó ti ṣẹlẹ̀ ní Sókótó báyìí a sì pọ̀ níbẹ̀ ẹni wọ́n dìbò wọn síbi tó wọ̀n ìbájẹ́ di ti Bọ́lá Ahmed Tinubu tá dìbò wa àwọn dìbò wọn sódù kan àwọn dìbò wa sọ́nà mẹ́ta sáà bí àbá gbẹ nígbà tí a ní ìdí ní pé ká ti ọba wájú bí ara nọ́ọ̀tì náà ti ti ọba síwájú ara nọ́ọ̀tì fún ọmọ ọba ẹ̀sẹ̀ méjì láti fi control structure wọn aláwọ̀kọ́ Jama'atu Nasrul Islam lẹ́yìn náà wọ́n ti síwájú ìgbà tó lóòótọ́ ló fẹ́ ṣe àkànlọ́wọ́ ẹni tó bá nílà àtẹ yóò ti gẹ̀ẹ́tì bí kíní ẹ̀sìn bọ̀ and then lọ́ọ̀dẹ̀ jẹ́jẹ́ èyí tó lóò gbé kalẹ̀ ọ̀n sàjọ ni àwọn atẹ́sí yẹn mufti kò sí bẹ́ẹ̀ bàbá wa ṣe kò sí ìlú kan tí ọmọ waziri òsì àbí ibo lọ́wọ́ àti òsì ọmọ Islam ni kò dẹ̀ sí ìlú kan tí ọmọ tààwùn ní òsèkiri tí ó sí tí ẹ̀rọ ti tààwùn bẹ̀ tẹ́lá tí Islam ti bẹ̀ tààwùn náà rẹ̀ lẹ́rí bẹ̀ àtàwùn súnmọ́ mi tí èsì tààwùn nù lẹ́mìí rẹ̀ dá sí kí ètò Islam dìde àti tó yẹ kó ni pé bàbá wò wípé ṣé afẹ́ jẹ̀gàbá lé àwọn abáyé lé kábẹ̀ yìí wò a sì fọ́ọ̀sì ṣe yẹn kan ìpèpè lọ́wọ́ àlẹ́fù pèpè lọ́wọ́ akọ̀fẹ́ kẹ́ jẹ́ kẹ́mọ̀ pé ìpèpè yẹn ní point tó ti ṣe kéde o tó ti start gẹ́gẹ́ bí normal point tó yẹ kó ti ṣe kéde o tó ti start ó lè start látàgége torí pé ibìkan ti start kí agége tó máa jẹ agége ọba ló sì start mẹ́ agége fẹ́ jẹ gàba lórí rọ́bìtọ̀ ni kò sí tó burú bí kò jẹ gàba kápẹ́ ẹni tó fẹ́ jẹ gàba kì í ṣe irú ẹ tí bẹ́ẹ̀ nìsan kápẹ́ bá fáwọn sáwọ́ bàbá ni kò sí ẹni jẹ gàba á kóra wa tí wọn á jọ sí gbogbo tó wá fẹ́ ṣe bẹ̀tẹ́ni tí ó ń bú sàbẹ́ tó wá bọ́ lọ jẹ́ mufti tí ó máa bú sàbẹ́ mufti tọ́pọ̀lọpọ̀ ń pè ní síà tó wá dàrú ni mo gbé pé wọ́n bá wo pọ́ìntì mẹ́rin ó ti pé ìyàtọ̀ tó ń láàrin èmi àti wọn ẹgbẹ́ mi sì àwọn àwọn àjẹgàbá lóye àwọn ń pèpè ni àwọn èèyàn dẹ̀ dáhùn rẹ̀ kẹ́ gbọ́ dáadáa ó lè tí wọ́n sọ ìgbà ó lè mọ́tò tí iye tó ní mi sọ̀rọ̀ tán èyí tó sọ ní ìgbà mi tí ó tó fi yé ìgbẹ́pẹ̀ tó dìde wọn ẹ wá ní àpẹẹrẹ ariwo tó wá dálẹ̀ ariwo nǹkan ẹ̀kọ́ dálẹ̀ tó pé wóróworó ní ilẹ̀ Yorùbá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá fẹ́ tó ariwo pọ̀ because kò sí ìdarí kankan ìdarí ti pọ̀ jù oríṣiríṣi ló ní ìdarí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ bá fẹ́ gbètò kalẹ̀ ẹ̀ ní ìdí ọdún tó pẹ́ ẹ̀ sì gbọ́dọ̀ bẹ̀rù ibi tẹ fẹ́ gbètò kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ní Madina structure Madina ní nǹkan ti start gbogbo olú òkú jọ ìmọ̀ ni Sokoto ní ti north ti start gbogbo olú òkú sókè ní ọjọ́ ìmọ̀ ni ibo ni ọba ti wá start ṣẹ́rábítà ni ó ti start ni ṣẹ́rábítà lábẹ́ jẹ́rábítà ṣẹ́rábítà padà wá ọwá sí dáadáa pẹ̀lú olúwo ẹkùn lọ́wọ́ ẹjọ́ ṣe tẹ́lá ní kò rí bẹ́ẹ̀ a máa bá ti a lọ ẹ̀yìn máa bá lọ tó bá ṣe pálábòsí bá ní á Ọlọ́run ọ̀dà bábọ̀ yẹn bá alábòsí Ọlọ́run ọ̀dà àwa o ọgbọ́n rábítà bá jẹ́ pé ọba jẹ́rábítà ọgbọ́dọ̀ dìklẹ́ àwọn tí ń bú sáà bẹ́ lórí àwọn àdúgbò fi àjòyè ìjọ tí ẹ bá ti fi ẹ ti bú sáà bẹ́ èdè yẹn gbogbo àwọn mùsùlùmí kẹsẹ̀ súnà nìkan ìsáàlù súnà nìkan àti súnfì torí kò sí súnfì kankan tí ń bú sáà bẹ́ ẹ̀dá ti bú sáà bẹ́ ọgbọ́dọ̀ tí rábítà bá fẹ́ pẹ́ra rẹ̀ pé òun lídìí ilẹ̀ Yorùbá o ẹ lè jẹ́ mufti tí ó jẹ̀ sí à ẹ ti bóyá sọ̀rọ̀ tó kílà ẹ fẹ́ gbogbo ẹ̀ lẹ́yìn mọ́ òbí ẹ̀ká dàgbọ̀ dàrú bí ìta bá fẹ́ tó yóò kọ́ sí kéré ọkọ̀ dàrú náà torí wípé ibi tí ọ̀rẹ́ kí n kó tó sí ọgbọ́dọ̀ gòjú jáde ibi tó yẹ kó tó sí olóògùn jáde gbogbo rẹ̀ agbára wọn yóò gbára wọn tó bá yá olóògùn ó dùn lójú tiẹ̀ ìṣe máa rí nu bọ́lọ̀ sí wọn ọlọ́ni Muhammad zebẹ̀ tí odò bá rọ̀ lápèjúwe yóò kó àìmọye pàǹtí ẹnu àwọn kan tó máa rí lé tí àgbàrá ò ní gbádànù láwọn kan tó bá lè ṣàǹfààní fún kíni àwọn èèyàn ẹ̀ láwọn yòókù yóò kó gbogbo wòrò yóò kó gbẹ̀jọ yóò àkó dànù ọlọ́run bí mi ọlọ́sìn máa ń sinú yẹmí sọ̀rọ̀ wọ́n lọ́kọ̀ bíza nínú tọ́yẹ ọlọ́run máa separate nǹkan dáa kó láti ọ̀dà ilé rí nǹkan tí ń ṣe cooperative tó náà torí pé àwọn kan jẹ alábẹ́ wọn yàlábẹ́ wọn yàlábẹ́ wọn bá bẹ́ yàlábẹ́ rẹ̀ tẹ́ bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nu alùsùnà ni ìbínú alùsùnà ló lọ bá sí à ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ o ó mo ti lọ tó ti lọ bú àwọn sàbẹ́ tó lórí burúkú rẹ̀ wá ń sọ lórí ìburú lẹ́nu lórí burúkú ẹ̀dá ọwá ń pe abákìlì ọkọ̀ tí ọ̀dá ẹnìkan tó ń bà ọ́ lọ́wọ́ ibò tó wà ní olè bọ̀ lọ́wọ́ mo ti lórí burúkú ẹ má bà ọ́ lọ́wọ́ bọ̀ lórí burúkú náà ọ̀rọ̀ tó ń tẹ̀ sọ ó ń tì mí lójú àti mi lórí mi báyìí ó lóun ti ẹ̀ nímọ̀ kankan bẹ́ẹ̀ ni ọkà fàájà yọjà mù ó bá wọn dẹ́rì náà gan ẹni wọ́n wá sọ́lá máa kó kagbọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí a kà ní èmi ọmọ àwọn àfáàlì ní ṣùgbọ́n ìdá tí a kà lórí bàbá olùkọ́ àgbà kọ́ wa délẹ̀ ẹ̀yin wá sọ́lá bá gbọ́ lọ́ba yìí lónìí wọ́n fi tó lówó èèyàn olóòlù sọ́lá bá tó kílé àjùké pé ó fi ṣe bọ́ǹbù ó ṣe nínú torí àwa àmọ́ ń wádìí tíra àmọ́ ń ka tíra
ìta àbá ṣe ìrìká àmọ́ ń gbọ́ lẹ́nu àwọn afáwọn àṣetẹ̀lé àwọn ìfọ́nbù àyè sọ pé gbogbo ẹ̀ lásìkò ní lámà lójú ọ̀rọ̀ ọ̀pọ̀ pé odidi profession doctor ẹni ọkọ mi ẹni tó bàbá fún mi ní èèyàn àbí ní kéwù gbogbo wọn ni wọ́n wá farabalẹ̀ pẹ̀lú wa ni wọ́n ń kọ́ wa bá a ṣe máa ṣe wọn ò tàkà wa ẹ̀yin wá ń bùgà èmi àti ń yàtọ̀ ààyè ṣe ara wọn tó bá yá àwọn olóòótọ́ gbára wọn jọ àwọn àjẹ gàba lórí àwọn èèyàn ṣùgbọ́n pọ́ìntì tí wọ́n pè ní ìwé ètò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí sí ẹja jọ ṣe because ó kú ibò míì tẹ́wàá sọ pé ibẹ̀ láti lọ pàdé ibi tá a ti pàdé rè lórí olúwo láti pàdé that is normal normal wọn fẹ́ sọ̀rọ̀ tó clear orí olúwo ni ẹja ti pàdé tá a bá fi pàdé lórí olúwo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ́ẹ̀ lẹ́yìn báyìí kò sórí ẹ̀ ní ẹ̀ka tẹ́lẹ̀ pàdé mọ́ tó bá wà lónìí dé lónìí gbogbo tó bá jẹmọ́ òun ṣe tán ó tún wá fèsì súnà nílùú ìgbà ní òṣùnà lọ́fíìsì and ẹjẹ́ sọ́nà fún yín gbogbo àwọn àbájá tó sùn fi ètò nímọ̀ nù wọn ọ̀sẹ́ni ọ̀kan tó fèsì súnà àdàpọ̀lẹ̀ sẹ́ni ẹ̀ka tí ìta ẹ̀lẹ́ súnà ẹgbọ́ ẹgbẹ́ ìwádìí ẹ̀jẹ̀ kẹsàn àtàkùn àwọn súnà nìkan ní súnà àwọn súnfì yẹn náà súnà làwọn náà tẹ́ ẹ bá ṣe bí súnfì ni ṣe Kamaluddin Al-Hadabi rahimahullah súnfì hàn iná ni ṣé ká dàmàlì lórí súnfì ni sílẹ̀ àmọ́ ẹ̀ ṣàkóso àbẹ́bí wọ́n sọ̀rọ̀ orí àbọ̀ sọ̀rọ̀ tíra àwọn ni ṣé ká dàmà kọ àbí tíra àwọn ni ṣé Kamalu kọ àbí lẹ́tọ̀ wo ni wọ́n kọ tí ò dùn gbọ́ tẹ́yìn máa gbọ́ tẹ́yìn sọ pẹ́ẹ́tà kọ́ àtàwọn ẹ̀tanú tó dé ní ìsìn ẹ̀tanú ló gbé nǹkan kúrò lọ́dọ̀ wọn ẹ̀tanú ni Ọlọ́run ó rí organize gbogbo bí kò ṣe yẹ kó rí ni Ọlọ́run ti wá ṣe òòrì lé bàjẹ́ torí tó bá balẹ̀ jẹ́ ní irú àfa àwọn sáúbàn kò ní lọ jámíà òun náà tó wá ní di àfa àgbà ìmáàmù jimá ìmáàmù mùdírù odidi ilé ike ńlá ìyẹn ni pé ọba rò bí o lè ba nǹkan jẹ́ Ọlọ́run ọba ti ba tiẹ̀ jẹ́ tó ti gbé nǹkan ní èdìdé ó fi rọ́pò ìkejì pé wá àwọn atọ́jú pọ̀ nǹkan jẹ́ káwá máa bú sèkì Ádámù ó dùn yàtọ̀ tó rọrọ̀ jẹ́ gẹ́ àwọn èèyàn lọ rè gbé wá bó ṣe ń bú sèkì Ádámù tó takò bàbá rẹ̀ ọmọ ya òdodo ọmọ ní pọ́ǹtì ni tí gbọ́ngbà gbogbo ti kí ni o tó ti palẹ̀ pọ́ǹtì ọba iná lè yé pọ́ǹtì tó sì yẹ ká ti pàdé ni bá a mọ̀ pé ká pàdé bẹ́ẹ̀ lónìí bá a mọ̀ ọjọ́ díẹ̀ náà ló kù gbogbo wa á padà pàdé àwa ò sì wá darí yín Ọlọ́run ni ó darí mùsùlùmí ilẹ̀ Yorùbá ni ó tó wá ṣùgbọ́n àgbọ̀dọ̀ mọ́ sí iṣẹ́ rẹ̀ ara aṣẹ́ tó gbé ìdínà náà là ń ṣe lágbára Ọlọ́run á unite Islam ó ṣe dà sùwárà rọ̀bíkà rọ̀bílẹ̀ sàtẹ̀fẹ̀sẹ̀ fún